bọ́yẹ̀ report live program tí mo ṣe tán sí ni kí ló dé téèyàn bá ń bá yín sọ òdodo ọ̀rọ̀ níwọ̀nba èwo lè bú ń bẹ̀ èwo ní bani lórúkọ jẹ́ ń bẹ̀. Èwo lè bú ń bẹ̀ èwo lè bú ń bẹ̀ ṣé mùdírù ò lè ṣàṣìṣe ni gẹ́gẹ́ bí èèyàn tábàjọ àgírí pé èèyàn ni wọ́n tẹ́nìkan bá wá jáde wípé ẹnìkan fẹ́ wọ́n fáwọn ní 1 million naira ọmọkùnrin wèrè kan wáyé tí mo ní mo kí ló dé tó kàn drop by kí ló dé tó ń drop by ìṣòro tá a tún wá nínú ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn bóyá tó yẹ kẹ́ share tó yẹ kẹ́ comment bóyá tó yẹ kẹ́ máa tẹ like láti lè mọ́ fún wọn ní àǹfààní àwọn ẹni yìí wọ́n máa ń gang up gan tẹ bá sọ̀rọ̀ tó bá against wọn wọ́n á ní àwọn èèyàn wọ́n lè report yín wọ́n lè flag program yẹn wọ́n lè àwọn dẹ̀ máa sọ dáadáa wọ́n máa bá àwọn èèyàn ló kọjá wọ́n máa bú àwọn èèyàn wọ́n máa tọ́ bá àròtò àwọn èèyàn àwọn èèyàn dẹ̀ máa like wọ́n dẹ̀ máa share wọ́n dẹ̀ máa bá ìpè àwọn dẹ̀ máa sọ̀rọ̀ níbàámu láì ní bèébú láti lè máa fìdí òdodo múlẹ̀ wípé kájọ́kọ́jọ́ agree náà ṣé mùdírù lè ṣàṣìṣe àbí wọn ò lè ṣàṣìṣe tábàgbà yìí pé wọn kì í ṣe máa assume ǹjọ́ dáa káwá agree wípé ọmọkùnrin bí wèrè yẹn tó wá ní ẹnìkan pè ń pé òun máa fún ní 1 million naira kó máa bóun bú mùdírù ṣé mo sì wà live báyìí kí ló dé ṣé ó yẹ ká gbà wípé òdodo ló sọ ṣé kò yẹ ká lè try láti lè arrest ọmọkùnrin yẹn ó deserve ká arrest ẹ ẹni tó ní ọfẹ ọfà òun ní 1 million naira yẹn láti máa fi bóbú dìrù yẹn kó provide ẹni yẹn ẹ̀kejì ni wípé tí wọ́n bá ní tẹ́ bá ní ẹ bá gbà lódodo pé wọ́n ní kí wọ́n fún òun ní 1 million naira tá lóhun tó fi já sí pé ẹnìkan wà á ṣiṣẹ́ rówó tán yóò ṣiṣẹ́ àṣẹ làágùn yóò sì rówó àláàlí yóò sì fẹ́ bọ́lọ̀ ń pàdé dáadáa yóò àjá sí pé ọmọ wèrè yẹn lọ́ máa lọ ọ́fà ní 1 million naira pé kó bóun mọ bú mùdírù òun náà wá tún sọ pé bóun ṣe gbá yẹn bó tẹ̀lé òun ti jẹun látàná ni àbótẹ́lé bí ń pa òun látàárọ̀ ni àmọ́ bébí ṣe ń pa òun náà òun ò lè ó dà pé ọmọ yẹn ti mékì kọ̀ kúrúsà pé gò ó ti rí pé bí ẹranko bí dìdìrín lọ́pọ̀lọpọ̀ yín wípé ibi tó ń bá darí yín sí ni kí lẹ́gbọ̀ọ́ fáwọn ẹ̀ máa because damage control ni wípé kẹ́ ẹ máa fa ọ̀rọ̀ kan ní bàbá èkó ní màmá èkó ìyá àbàdàn kínní kan kẹtọ́ àwọn òpékélé tó lè fi pé àwọn tó máa ń bú wọn yìí ó yẹ kẹ́ wá rò lẹ́mìí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ṣe rọ́dù fún mùdírù ṣé mùdírù ò ní sọ̀rọ̀ kankan kálukọ́ kàtà kámẹ́rà síwájú ó kà máa ṣe rọ́dù ṣebí ọ̀rọ̀ wọn ló máa ń require kí wọ́n ṣe rọ́dù wípé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ yìí ọ̀lọ́ àwọn nìkan kọ́ ni wọ́n ń ṣe wá sí náà mùdírù sọ̀sọ́kúsọ títí nípa ẹ̀sìn nípa àwọn sọ̀hábà nípa ọ̀rọ̀ ẹ̀sìn nípa àwọn mọ́síálà míì tí ọ̀lọ́ bẹ́ẹ̀ wọ́n ṣe ìkárù ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n ṣe ìkárù pa Ànábì sallallahu alaihi wasallam àti Abubakar radiyallahu anhu kọ́lọ́wà nínú gárì ìrà wọ́n tún bẹ̀rẹ̀ wọ́n tún lọ ń bẹ̀ yẹn wọ́n tún padà wọ́n tún sọ̀tàn Yorùbá kọ́dà àwọn tí wọ́n jólù sọ̀tàn Yorùbá wọ́n sì rọ́dù fún wọn pẹ̀lú pé ìsọkúsọ lẹ́ ń sọ ìtàtẹ́ ń sọ yìí ọ̀lọ́ bẹ́ẹ̀ ẹ lọ wo rọ́dù táwọn èèyàn sọ sí wọn nípa ọ̀rọ̀ tán Yorùbá lásán gan gbogbo èèyàn tẹ́ bá lè mọ̀ pé ẹ fẹ́ máa hámà lẹ́ni nítorí ń bú àbá yín kò sí ẹni tó sọ tó ń táwọn èèyàn fi ṣe rọ́dù fún wọn nípa àtàlẹ̀ Yorùbá nìkan ó ṣeéṣe kí n wà láìfẹ́ ó ṣe ṣeéṣe kí n má wà láìfẹ́ torí ìríra mi mọ́ gan mo ṣe wà yìí mo kàn sáré pé mo dó lójú kan béèyàn ń wò mí béèyàn ò wò mí gan bẹ́ẹ̀ ń gbọ́ mi bẹ́ẹ̀ gbọ́ mi gan kò tiẹ̀ yé mi sí àmọ́ wàhálà ayé ti yín nù ọlọ́jà jọ gbọ́ra wáyé tábàjọ agree pé mùdírù wọn kì í ṣe máa assume pé wọ́n lè ṣe mistake ẹ má kọ́kọ́ agree wípé ẹnìkan lè sanwó fún wọn fẹ́nìkan pé kẹ́nìkan máa bú wọn gbogbo àwọn tẹ́wàá categorize pé à ń bẹnu àwọn tí wọ́n ti bú mùdírù rí tẹ́yìn kà kún pé èbú ni nítorí pé à ń sọ̀rọ̀ lé ọ̀rọ̀ wọn tí ò lọ tẹ́yìn lè pèlè èbú ta lọ sanwó fúnrú àwa yìí láti lè sọ̀rọ̀ lórí wọn tí a sì lè gba owó nítorí ká lè bá a máa sọ̀rọ̀ sí mùdírù ẹ̀sìn rò pé àbọ̀lọ̀ dáadáa lórúkọ ẹ̀sìn èmi ò rò pé yẹn lè bá àánú Ọlọ́run pàdé báyẹn o ìtẹ́bá àgbà yìí pé ọ̀rọ̀ kan ni mùdírù ń sọ tó bí kí káwọn kan máa fèsì
wá ó yẹ kẹ́ wá rò pé ọ̀rọ̀ táwọn ń sọ yẹn sáwọn nìkan ni wọ́n já àfa wáì táwọn míì náà mọ sọrú ẹ̀ wáì táwọn míì tó jẹ́ pé àgbọ́yé táwọn gbọ́ yẹn àwọn míì ò mọ sọrú ẹ̀. ẹ̀kejì wa ni pé nínú gbogbo ẹ̀yin yẹn tẹ́ ẹ máa wá jáde tẹ́ ẹ máa ṣe dìfáwò fún wọn tẹ́ ẹ máa ṣe rọ́dù tẹ́ ẹ máa bú onísúnà tẹ́ ẹ máa ṣe kíní kan kíní kan tẹ́ ẹ máa èwo ló gbádùn nínú gbogbo yín ẹ dákun ẹnìkan ṣoṣo tó gbádùn tẹ́yẹnyẹn nínú gbogbo yín èèyàn rẹ̀ dandan atẹ́yẹpẹ́ èyí tí ó bá tẹ́yẹpẹ́ kò ní gbógun tàwọn tí ń tẹ̀ ẹ́ èyí tí onímọ̀lúdì ẹni tó fẹ́ máa kúnlẹ̀ oníjẹkújẹ oníbídíà ta lè yan re tó bá jẹ́ pé ń tẹ̀yìn ń wò yẹn bẹ́ẹ̀ sì ni recently tọ́lọ́lọ́ ní wàlá yajrimannakum shana'anu qawmin ala ta'dilu i'dilu huwa aqrabu littaqwa ká ṣe déédéé lórí ọ̀rọ̀ ìyẹn ló lóore jùlọ. àwọn tí wọ́n jáde wípé wọ́n sanwó fẹ́nìkan ni láti máa bú mudir tí wọ́n gbàbẹ̀ yẹn wọlé wọ́n kàn gbàbẹ̀ yẹn wọlé fún afẹ́ ní òǹkan lè ba ọ̀rọ̀ sọ ni ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n ń fà. mo dẹ̀ rí pé tẹ́nìyẹn bá sọ àwọn ọ̀rọ̀ míì náà wọ́n flag program yẹn wọ́n pọ̀ níbi iná dáradára débi pé wọ́n kàn tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ báyìí wọ́n gang up ni wọ́n máa report page yín ni. níbi tí ẹni tí ó ń sọ àwọn ọ̀rọ̀ ẹni yẹn ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti máa gbógun ti gbogbo èèyàn tó bá ti dúró tó bá rí pé ẹnìyẹn sọ̀pọ́ọ̀tì ẹni tí wọ́n lérò pé ẹnìkan sanwó fún nípìnlẹ̀ pé òun ló ní ká mọ bú mudir pé wọ́n gbé mílíọ̀nù kan fún wọ́n gbé kinní kan fún. mo á rí pé ẹnìyẹn náà ń jà fún ẹnìyẹn náà sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan òní tó bá jẹ́ pé lódodo ni o ṣe mọ̀ pé ntọ́lọ́wọ́n bá wí fún wa ni pé ń jẹ́ àkúnfàṣe kúńbì náà báyìí pátá ìyanu tọ̀tán bá gbọ́rọ̀ wá bá wa ká ṣèwádìí ọlọ́mọdé àtàtàrọ̀ ọlọ́rọ̀ ọlọ́mọdé adélérè ibú. tẹ́ ẹ bá fi tó bá jẹ́ pé lódodo lẹ lọ́wọ́ sí káàrin òun àti ìyàwó rẹ̀ ó dàrú a jẹ́ pé kò tí ì ṣe nǹkan kan ní ayé tiyín o gbogbo ẹni kí àwọn èèyàn kọ̀yàn lẹ̀ àbí kọ́ kẹ́rù kó lé káwọn kan wá rescue obìnrin yẹn láti máa lò ó padà against lọ́kọ̀ ẹ̀ tí ẹ bá jágbàlagbà dáadáa tí yẹn sì jẹ́ ní ire tó fẹ́ bá àná náà pàdé tẹ́ ẹ bá lè rí jà láì àwọn ọ̀rọ̀ wa ní mú kékeré fún yẹn gbogbo nǹkan náà máa fi jà lórí ẹ̀. ẹni tí wọ́n ní ohun ẹni yóò ṣẹ̀ṣẹ̀ gbogbo èèyàn tí wọ́n bá mọ̀ àfẹnitọ́lọ́run bá wà lẹ́yìn ẹ̀ gbogbo èèyàn tó bá sọ̀pọ́tì arákùnrin tí wọ́n lérò pé bóyá má dẹ̀ ẹ máa retí tọ́pìkì mi lọ́la gan orí irun ìṣòro tá a ní nílẹ̀ Yorùbá láti bí ọdún 6 sẹ́yìn agbègbè méjì náà ní ìṣòro tá a ní ẹnìkan ṣoṣo náà ní ìṣòro tá a nílẹ̀ Yorùbá o nínú ẹ̀sìn gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí ní tó bí ọ̀rọ̀ yá Ìbàdàn ìyé Èkó wàláyò ẹnìkan ṣoṣo náà ní. ìṣòro tó pilẹ̀ láti bí ọdún 5-6 tó ti pilẹ̀ ń tí ń forí ọ̀tún gbátọ̀ tún tó bá súnà lọ tó ó nìkan sùn ní ìṣòro tá a nífa ó nìkan gbogbo ọ̀tún àtúnṣí ẹnìkan ṣoṣo ní ìṣòro tá a ní. ẹnìkan ṣoṣo ní ìṣòro tá a ní ná ẹ máa gbọ́ yẹn lọ́la àmọ́ ẹni tí òun náà wá ń sọ̀rọ̀ lẹ́nìí láti máa àtáàkì gbogbo ẹni tó bá sọ̀pọ́ọ̀tì ẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní tí wọ́n máa ń ṣe ni pé wọ́n fẹ́ dá lákẹ́ wọ́n wá rí wípé igi kan ò dágbó sí àwọn kan náà ń bẹ lẹ́yìn ẹ̀ ló fi já sí pé ìgbà tí wọ́n fẹ́ rí pé àwọn fẹ́ dá lákẹ́ gbogbo èèyàn tá bá mọ̀ mọ́ ni wọ́n máa blọ́ọ̀gì ẹ̀ wọ́n máa bú gbogbo wa yìí náà ni wọ́n ti bú wọ́n máa bú yín wọ́n máa lálàsí yín wọ́n lè láwọn fún yín lọ́túnla àwọn tún àṣírí yín àwọn àṣírí kan tọ̀ wọ́n máa tọ́pọ̀ personality yín tó bá bẹ̀rẹ̀ sí tọ́pọ̀ personality ẹ̀yin míì tó bá mọ̀ mọ́ ẹnìyẹn lénìí láti máa bú yín tọ́lọ́run fi lè rescue ẹ̀yin náà ni pé kó jẹ́ pé ọwọ́ tí yín náà mọ́ láwọn agbègbè nǹkan kan especially nípa ọ̀rọ̀ ìyàwó rẹ̀ ó sọ àwọn ọ̀rọ̀ kan àárín òun àti ìyàwó rẹ̀ àárín wọn ọ̀dánmọ́rán bí wọ́n jà túká ni bí wọ́n túká ni bí wọ́n ṣe tọ̀ lágbèlé àárín ara wọn ni Allahu alam ó wá ní ọ̀dọ̀ yín ẹ̀yin lẹ́wà ẹ̀yin gbígbà tí ń fún yín ní information ìgbésí ayé ẹ̀ irinṣẹ́ ìjà kọ́ òun o ìtọ́lọ̀ máa fi kúnyàn lọ́wọ́ òní pé kẹ́yìn má gbégbèsè yẹn ẹ fi ìyàwó rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ bá lè parí ìjà wọn ẹ má lò gẹ́gẹ́ bí irinṣẹ́ ìjà pé kó máa pass information kan the more bí bá ti ń rí i pé àwọn information kọ̀ọ̀kan ń bẹ tó ń link jáde tó jásí pé òun àti ìyàwó òun làwọn jọ mọ̀ gbogbo ntẹ́yìn náà bá ṣe ní kọ̀rọ̀ bóyá yìí tẹ́ ti tẹ́ rò pé
Ọlọ́run ti bò yín láṣìírí kí lọ̀tá máa lò ní irinṣẹ́ ìjà wàhálà wọn tún láṣìírí èèyàn ni irinṣẹ́ ìjà àwọn oníjàlá bí àwọn ìtẹ́ bá ṣe ní kọ̀ọ̀lọ́ ló fi jásí pé tó bá wọn sọ̀rọ̀ ẹ̀ múlẹ̀ tó nípọn níjọ́ tó bá jáde pọ̀ fẹ́ ṣe nǹkan dùn lónìí nǹkan tí wọ́n ń ṣe nǹkan tí wọ́n mọ̀ ní kọ̀ọ̀lọ́ tó ṣe tí ọ̀dà ni wọ́n lò wọ́n ni àṣírí rẹ̀ ń bẹ lọ́wọ́ wa àwọn tó fún lóyún tó tí ọ̀fẹ́ gbọ́mọ́ ẹ̀ nítorí pé bọ́yá òun àtó ní ẹni tó ń àtáàkì ẹni tó lòun fẹ́ silent ẹ̀ ó wá rí i pé ẹni yìí ìtẹ́fẹ́sẹ̀ ni pé iṣẹ́ tó ń ṣe kó máa báṣẹ́ rẹ̀ lọ àmọ́ indirectly ni kó máa fi bú àwọn èèyàn kó máa bú wọn directly mọ́ bíà wáyé tẹ́ máa fi dì ó lọ́wọ́ mú wáyé tẹ́ fi lè máa lo ìyàwó rẹ̀ nínú iṣẹ́ ìjà fẹ́ni tó fẹ́ bọ́ọ̀lù parí dáadáa kéèyàn kọ ìyàwó lẹ̀ kẹ́nìkan wá kó wáyé pé ẹnìyẹn ni ló gba ìyàwó yẹn sọ́dọ̀ òní wa ń gba formation kí lèèyàn lè jọ ṣe láàrin ọkọ àti ìyàwó nígbà tí èèyàn jọ wà tó bá jẹ́ pé lódodo ni wàláì gbogbo tó bá wò lè máa sọ nípa yín kọ́ ẹ má lo ìyàwó rẹ̀ ẹ lé ìyàwó rẹ̀ jìnnà sí yín ẹ lé ìyàwó rẹ̀ jìnnà sí yín ẹ wà nítra nínú ọ̀rọ̀ ìyẹn máa wà nítra ni pé Ọlọ́run ọmọ pé mi ò mọwọ́ mẹsẹ̀ tó bá jẹ́ pé ẹ mọwọ́ mẹsẹ̀ ni o ẹ ní mọwọ́ mẹsẹ̀ kẹ́ ẹ máa lo ìyàwó rẹ̀ ní irinṣẹ́ ìjà kẹ́ ẹ máa gba àwọn information kọ̀ọ̀kan látọ̀dọ̀ ìyàwó ẹ̀ láti máa lo ègèsì ẹ̀ kẹ́ ẹ máa retí kó wọ́n dákẹ́ àwọn èèyàn tó bá ń gbọ́dọ̀ ẹ̀sìn máa pọ́nlọ́ rẹ̀ máa ń rìn gan Ọlọ́run bùn láhán ọmọdé ọsọ àwọn ọmọ ìlú òkè làwa frankasi ọlọ́mọdé frankasi jọ́sọ̀ wá délé rí ibú ọlọ́mọdé àwọn bá wọn ṣe àwọn ọmọ pé ìpalẹ̀mọ́ táwọn èèyàn ní lórí mídíà níjọ́ tí wọ́n ń pe àwọn kankan ní frankas kí lè yọ sọ̀rọ̀ kẹ́yìn náà fèsì lé àwa lérò pé lẹ́yìn pé kákan sọ̀rọ̀ àwọn ọmọ pé wọ́n ní ìpalẹ̀mọ́ irinṣẹ́ ìjà kọjá ń táwa tọrọ ọmọ ìlú òkè lèmi tiwa ni pé ká sọ̀rọ̀ níwọ̀nba tó bá yé wa ẹ wo oníṣẹ́ ìjà tí wọ́n ń lò pẹ̀lú èmi personal títí dèní wọ́n lọ sí péèjì lórúkọ mi lẹ́yìn àwùjọ àwọn olóríire tẹ́ ẹ ti ń wò mí wọ́n ní ìyí tí wọ́n ti fi ń blọ́ọ̀gì àwọn èèyàn wọ́n ní ìyí tí wọ́n fi ń tánìsì méjì àwọn èèyàn àwọn náà sì náà bẹ́ẹ̀ ń díẹ̀ àwọn náà bẹ́ẹ̀ ń díẹ̀ program wọn náà ni wọ́n ń ṣíà program wọn tí wọ́n ń sọ náà ni wọ́n ń sọ ẹni yìí ọ̀dákẹ́ níbi sí aburú ẹ wá ní máa bà wọn kan ló kọjẹ́ kẹ́ ẹ máa dóńdó pé káyé wọn bàjẹ́ káwọn náà máa wá sọ̀rọ̀ níbàámu tó yí àwọn náà sí táwọn náà bá lè lò nínú iṣẹ́ ìjà àfi ká fojú déédéé wò pé wáyé tẹ́ máa fi lo ìyàwó rẹ̀ kẹ́ wá rí opportunity pé ńgbà táwọn àti ìyàwó rẹ̀ ti túká yẹn pé àárín gẹ́gẹ́ bí ẹni tó bá lòun gbọ́ súnà yẹ pé èèyàn fẹ́ bọ́ọ̀lù pé èèyàn ń ṣe súnà. ẹ má jò tírẹ́sìsì pé ìyàwó rẹ̀ ní àlákọ̀ pẹ̀lú yín kò gbọ́dọ̀ wáyé. ẹ ní máa gba information kan látọ̀dọ̀ ìyàwó ẹ̀ kẹ́ máa lo against ẹ̀ ìgbà wo ló wà nílé bo ní ń gbé kẹ́ wá ní kó wọn dákẹ́ àwọn déédéé ni pé tó bá jẹ́ pé lódodo ni tó sọ ò wípé ìyàwó òun bẹ lókè àyín ẹ̀ ń fìnà ṣe ẹ̀ ń gba information tó bá jẹ́ pé lódodo anatollah alalikazibi Ọlọ́run ọba láàánú kí ó dáàbò ẹ̀bò wá kọ́dẹ̀ sí wá ní mùsùlùmí tí ó lálàáfíà pàdé ẹ̀ ọlá àjọ kan sọ̀rọ̀ ẹ̀wájú Ọlọ́run àánú Ọlọ́run ní fìmí àti yín lé àtàwá àti gbogbo ẹ̀yin èèyàn èyí tí mo fẹ́ kí ó kílẹ̀ sí wa náà ni pé ọmọkùnrin tó múra bí wèrè yẹn tó ní wọ́n fẹ́ wọ́n fáwọn ní 1 million naira láti máa bú Muideen tẹ́ ẹ bá ń fẹ́ àlàáfíà láwùjọ àwa mùsùlùmí Yorùbá tẹ́ ẹ dẹ̀ ń fẹ́ kí ìrẹ́pọ̀ ìṣọ̀kan ìgbọ́ra ẹni yé lórí ẹ̀sìn kí ó ṣẹlẹ̀ láàrin wa ẹ arrest ọmọkùnrin yẹn ó deserve kẹ́ arrest ẹ ẹni kó provide ẹni tó promise ẹ ní 1 million naira yẹn talẹ́ni náà rí tó gba owó kan rí ṣé Muideen ní kíma débi pé kẹ́nìkan máa sanwó fún wọn pé ká máa bá wọn bú wọn ṣé Muideen ṣé kíma wọn tó bẹ̀ kọ́dà àwọn tí wọ́n jẹ́ gbajúgbajà tó jẹ́ pé àmù ni súrọ̀ wọn tó jẹ́ pé wọn kì í sí ilẹ̀ Yorùbá nìkan wọ́n kọ tírà Fúlàní ń ka tírà wọn Haúsá ń ka tírà wọn Tápà ń ka tírà wọn. táwọn èèyàn bá ti wá sí rọ́dù àwọn èèyàn ṣe rọ́dù lórí níbàámu tí ẹnìyẹn bá sọ torí pé ká ṣe rọ́dù ìpìlẹ̀ ní